jomitoro ọ̀rọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomitoro kájọ bí kíni wọ́n rí kí okay ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dá kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa ká mọ kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wá tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lébi wá tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́ tí wọ́n gẹ́gẹ́ tó tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlẹ́ ó balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mú ẹ ní yahoo yahoo. Mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo rò pé dùn mí díẹ̀ láì tí o ní dìgbì sẹ mọ ṣàlàyé ara mi but orúkọ mi Sunday Adé mo ti gbé mọ Sunday Igboho ìdí tí ó ṣe wà very important tó ṣe kókó ká gba Yorùbá nìṣẹ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀ ẹ̀ náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri pàápàá kódà gan kámọ́ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan ní gbogbo Áfíríkà Nàìjíríà àníná àlómi kò sí security kò sí healthcare kò sí nǹkan kan tá a lè sọ pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a sọ pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ́yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé yìí gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa àlépo àní gold àní marble many things nǹkan la ní àní kòkó tá lè fi túlù wa ṣe tìlú wa dẹ̀ máa wà òkè tó jẹ́ pé gbogbo àwa tá jọ mọ nílùú ó yẹ kọ́kẹ́ wa balẹ̀ kò sí nǹkan tá fẹ́ mọ́ lọ ṣe nílùú olù káàkiri ìlú òkè òkun káàkiri pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé náà kàn wà ń ṣe wàhálà káàkiri ìlú bí ẹ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣẹrú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀ so ìdí nìyí tí o bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká fọwọ́sowọ́pọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ kájọ jàfẹ́tọ̀ wa káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà so ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀dọ́ tó rí wọn pé tí wọ́n ṣe àkóso ìlú yìí pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sìn àìsí kó lórí ohun tó gbé mi dìde gẹ́gẹ́ lórí ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ túmọ̀ ẹ̀ láti mọ̀ díẹ̀ àti kó nílùú abẹ́ Nàìjíríà náà la ṣe wà àní security lẹ́wà àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gógó ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọ́n gbogbo nǹkan wọ́n gàrí wọ́n nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sẹ́ni tẹ́ni báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tó ń bá lọ ní oko Fúlàní ojú wọn gbogbo wọn rèé fún wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tábà jí tábà a lè wà lálẹ́ tá máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà míì tẹ́ bá kéèyàn tó jólè tago 5 aago 6 tí ó sẹ́ni kankan tí ó jí gbé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa tí ó sẹ́ni kankan tí ó disturb yín tí ó sẹ́ni tí ó dà yín lọ́nà gbogbo sí èyàn ò lè dẹ́rẹ́ wò mọ́ tó bá gbẹ́dá látẹ̀kọ́ sí ọlọ́run bá dẹ̀ wàhálà ni tí wọ́n bá dá ilé ọ̀nà tó gẹ̀ẹ́tà ní tó bá ti kọjá tó gẹ̀ẹ́tà ní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bọ̀já náà tó jiyàn gbé wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa so ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kàn ń wò wọn ò sí ohun tó yẹ kó ṣe wọn ò fún wa security wọn ò fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomitoro kájọ bí ọ kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dá
kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa ká mọ kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lémi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ́ láàrin mi àtiwọ́ tí wọ́ gẹ́gẹ́ tó tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibẹ̀ ẹ̀kọ́ kẹrẹ balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́mọ́ mú ẹ ní yàwó yàwó sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́mọ́ pé ẹ lólè tàbí kó pé yàwó àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ so gbogbo orúkẹ báyìí nú ọkàn rẹ wọ́n gẹ́ mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí tí ò sábò tí ò sẹ́nítẹ̀ tí ara ẹ̀ jẹ wa lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ẹ̀ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run máa sọdún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣaláìsí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo tí ó tọ́ láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà kí lè rí sọ̀rọ̀ yẹn. nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn Ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jáde láyé so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ gbogbo àti wọ́n ti dúró àwọn ìyá yẹn tí wọ́n ti gbogbo àti Yorùbá ti yíyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí ṣé bó ṣe máa lọ táwọn náà tún ní sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn ara nǹkan tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín ikú ti ń gbóhùn lọ o ẹ mọ̀ jẹ́ òrẹ́ yín o so ìdí nìyẹn sọlọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́dẹ́ ní ká gbà á ẹni tí ó mọ̀ kó mọ̀ agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ jàfẹ́tọ̀ yẹn ká dẹ̀jọ gbà á èyí ṣe pé ẹnìkan ò lè dá sí gbogbo ala ní láti jọ ṣe é so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn ti ń lọ nìyẹn o àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe Ọlọ́run àfáwọn ṣe ṣùgbọ́n yìí Ọlọ́run fún ẹ̀yìn sí ẹ̀yìn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ yìí owó ni mọ̀mọ́ pa fún wa sọ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa ṣùgbọ́n tó ń jẹ́ mi tiwa ní ogun àmín. wọn lẹ́nu kọ́ máa lọ kàkà ọmọ nífẹ̀ẹ́ tí máa lọ kàkàdà ìran yín máa gọ̀kadà kú ni gbogbo ẹ̀yin olóṣèlú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìran yín máa gọ̀kadà kú ni ẹ̀yin lórí bùrì ẹ̀yin lò sí yìí kí ló tẹ̀ ń ṣe báyìí gbogbo àdúrà kẹta ní lórí ilẹ̀ wa ẹ̀ táwọn ọmọ bá parí ìwé ẹ̀ wà ní kọ́ wá tọ́ bá ti fẹ́ kí n fẹ́ńṣẹ́ òun láti wá rí mi lọ́fíìsì gba nọ́mbà mi kó pè mí ẹ̀ wà ní kọ́ lọ pàdé lóòótẹ́ ẹ̀ mọ̀ lọ bá wọn sùn ẹ̀ ní fún wọn ṣe gbogbo ẹ̀ sẹ́nitọ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀nẹ́rìbù Nàìjíríà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ olórí burúkú Ọlọ́run bá yín jẹ wọ́n rè pọ̀ àwọn ọmọ Fúlàní Boko Haram lọ́ máa rè pọ̀ àwọn ọmọ yín kẹ́yìn ẹ̀ lórí bùi kí ló tẹ̀ ṣe báyìí ẹ̀ dẹ̀ ń tráfọ̀ ẹ̀ ń lọ ìlú káàkiri ẹ̀ rí gbogbo ìlú àwọn bó ṣe fáìn bó ṣe rí ẹ̀ tún wá ruwo alọ̀bẹ̀ tó ń bọ̀ lọ fi ra ilé tí yẹn bá ṣe kánsílọ̀ lásán ni o ní Nàìjíríà ní ọdún méjì ó ti dolówó ngbà tó lóbùkún yẹn bá fẹ́ ṣe kánsílọ̀ yóò mọ̀ lọ yájú lé káàkiri lọ bẹ̀bẹ̀ sígbà tó bá ti di kánsílọ̀ yẹn tó bá ti fóòlù ẹ̀ ní rimọ́ ládùúgbò yóò lọ ra lé sí Lẹ́kì ni ṣé gbèsè ayẹlẹ́ lò yẹn ẹ̀ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìka yẹn ìka ní ìka ohun tí ń bẹ Nàìjíríà tẹ́ bá ní ẹnì kọ̀ọ̀kan lóṣooṣù kọ́mọ tí ẹni tó bá ti wáṣẹ́ tí ò ti ríṣẹ́ o kọ́mọ fún ọ ní 100,000 lóṣooṣù àjẹsẹ́kù tó wà mẹ́ nígbà tí wọ́n ní ẹnìkan àkábèsì rẹ̀ Ọlọ́run Nàìjíríà ò ní rìfáínárì ẹyọ kan báyìí Dangote wá lé òun ní rìfáínárì kò ní da fún Nàìjíríà gọ́fọ̀mẹ̀ntì láíláí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà táwọn pásítọ̀ wa ní private jet Nigerian government wọ́n ní private jet ẹ̀yọ gbogbo Nàìjíríà
ìjọba Nàìjíríà ní private jet kan ṣe believe àti private jet ọ̀kan Nàìjíríà ní o àwọn pastor mi ní private jet mẹ́ta private jet mẹ́ta méjì pastor ní private jet mẹ́ta méjì Nàìjíríà gọ̀mẹ̀ntì ẹ̀dín ẹyọ kan sẹ́ni pé ìlú yẹn kò lè tó kò lè dá àfi ká pín kálukọ́ ọmọ bá tiẹ̀ lọ àwọn ọ̀ka wọn àmọ́ lọ bá àwọn ọlọ́mọ sùn táwọn ọmọ bá parí yunifásitì tán ìlú èbó la wà yìí tẹ́yìn bá jọmọ ìlú yìí tó bá parí skul tó bá gbé ìwé tó bá gbé pẹsidẹ́ntì ẹ̀ dé iléeṣẹ́ kan tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ tó ń bá fún ní sẹ́ńbẹ̀ wọ́n máa ti iléeṣẹ́ yẹn pa ìjọba máa ti iléeṣẹ́ yẹn pa kò síbẹ̀ Nàìjíríà wọ́n làwọn fún sẹ́ wọ́n kọ̀kọ́ bá sùn tó bá tó wá bá sùn táwọn ò ní gbé fóònù ẹ̀ mọ́ ó lù fóònù pa ni àwọn ọmọlọ́mọ máa dolóso tẹ́lẹ̀ pé kà ni wọ́n á sọ ọmọlọ́mọ dàrísítò àwọn ìka gbogbo ìjọba Nàìjíríà kà ni wọ́n níbẹ̀rẹ̀ Ọlọ́run kó dáná yóò la fẹ́ ṣe yẹn dà àti rí 1000 fẹ́ lómi Nàìjíríà yẹn ó dún ní tó bá tún fún ọ lómi tó ní gbóyún lọ́wọ́ wọ́n pa fóònù ní láwọn ìjọba Nàìjíríà àwọn ọ̀ka yẹn tó bá dẹ̀ fẹ́ dìbò yẹn wọ́n mọ̀ yajúlé àmì wọ́n mọ̀ bẹ̀bẹ̀ káàkiri ni wọ́n mọ̀ bẹ̀bẹ̀ kiri ẹ dìbò fún wa ẹ ṣe fún wa ẹ ṣe kíní kan ẹ ṣe kíní kan tó bá ti débẹ̀ tán àti ayé wọn ti bàjẹ́ wọ́n kẹ́ mọ́ lo tinted wọ́n á sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lọ́hùn èpè láfi bá yẹn jẹ àfi èpè àwọn alábíàmọ́ á ní káwọn tiwa kọ́ mọ tọ́ba bẹ́ẹ̀ kọ́ mọ ṣépè fún bẹ́ẹ̀ olóṣèlú Nàìjíríà ni kọ́ mọ tọ́ba òdì ṣépè fún yín kọ́ bọ́ sí òkàn fi èpè bá yẹn jẹ ẹ̀yin kà ẹ́ ẹ lù sí kà yẹn kí ló dé sẹ́ǹsì báyìí ẹ dájú gan sá gbogbo àwọn ọ̀rẹ́ mi kan bẹ tó yẹ pé mo mọ̀ wọ́n dáadáa gbogbo wọn dẹ̀ wá di sẹ́nitọ̀ wọn ní gbé fóònù mọ́ kò ní dáa fún yín gan bẹ́ẹ̀ ṣe wá ẹ̀ sì orí bu ni ọlọ́ngbọ́ kí ló ṣe wọ́n mọ̀ sọ pé táwọn bá jẹ́ kí iná wà tí iná bá wà tọ́nà bá da ti bùn kẹ́ta kò ní sí VIP ẹ gbà mí ẹ̀yin United Nations à ń bẹ̀ yín o kẹ́ bá invite gbogbo àwọn ex president wa gbogbo àwọn ex governor àtàwọn recent one kẹ́ pa gbọ́n sínú òkun pupa dànù kẹ́ bá pa gbọ́n dànù gbogbo àwọn ex governor yẹn gbogbo àwọn ex president gbogbo pápátá àwọn tí ń bẹ láyé ni àwọn tí ò sí láyé nu wọn ká wá lọ mú sẹ́ẹ̀nì ká lọ gbẹ́sàárẹ̀ wọn ká jó gbogbo ogun wọn tó kù ká jóná dànù àwọn lórí burúkú tó bá lè bá a ṣe nómi ó dùn gan kàn bá invite gbogbo àwọn ex president wa gbogbo àwọn ex governor ex minister ex senator kàn bá pa wọn sínú òkun pupa kàn pa wọn dànù kàn wá sọ pé tó ká sòfin o ẹ̀wọ̀n tó bá ti mọ̀ pọ̀ ó fẹ́ ṣèjọba olóṣèlú ó fẹ́ tòlù ṣe president 500,000 lówó ẹ̀ tó bá ti mú ju 500,000 lọ kó dájọ́ kú fún àbí kan ọ̀rìn ẹlẹ́wọ̀n gbére kó kú sẹ́wọ̀n kó jẹrà sẹ́wọ̀n dandan ìlú wa máa da bàjẹ́bàjẹ́ wọ́n tó bá ti fẹ́ ṣe gọ́vnà 250,000 ni tó bá ti mú ju 250,000 lọ báyìí kó fún ní ẹ̀wọ̀n bíi 70 years kó ọjọ́ orí ẹ̀ kó darúgbó síbẹ̀ bó ṣe kọ́ wà ní ẹ wọ́n tó bá ti jẹ́ sẹ́nétọ̀ 150 lówó ẹ̀ tó bá ti lè gbà kó get away or get out ẹ̀ rí i pé gbogbo nǹkan máa wà ókè kò ní sí pọ́n rèpọ̀ ọmọlọ́mọ wọn bọ́ ọmọlọ́mọ sùn lágídí wọ́n mọ̀ síbẹ̀ nípa àwọn nìkan lọ́lọ́ ń dálẹ̀ ayé fún wọ́n mọ̀ já ìrora mo lọ ti ṣerú ẹ̀ nǹkan tó yẹ pé nǹkan gbogbo wa ni resources gbogbo alájọ ní Ọlọ́run tó dá wa sáà mọ̀ sọ pé àṣìlú